Hallelujah. Mo kí àwọn ọmọ Ọlọ́run alààyè wípé a kú ọjọ́ tòní. Àlàáfíà Ọlọ́run a máa bá wa gbé o. Lórí ọ̀rọ̀ ìgbàlà tí mò ń sọ lọ, apá kejì rèé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Kí a tó tẹ̀síwájú nínú apá kìíní, mo sọ wípé ta ni ó lè gbà wá? Mo fẹ́ kí o mọ ẹni tí ó lè gbà ọ́ báyìí. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹni tó lè gbà ọ́ dáadáa àti bí ó ṣe lè gbà ọ́ dáadáa kó yí ọ. Àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé o ní orúkọ Jésù. Ìgbàlà apá kejì, ẹ tẹ́tí gbọ́ mi. Orin Dáfídì orí kọkànléní-àádọ́rùn-ún Psalm 91. A máa bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ní àti ẹsẹ̀ kínní, torí ó fi yé wa dáadáa wípé Ọlọ́run ọ̀gá ògo àti ọmọ rẹ̀ Jésù Kristi ni ó lè gbà wá nínú àwọn ìṣòro, ìdààmú, wàhálà àti ohun gbogbo tí à ń là kọjá. Ẹnìkan ṣoṣo tí ó lè gbà wá nìyẹn. Torí náà Psalm 91 orin Dáfídì orí kọkànléní-àádọ́rùn-ún ó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ dáadáa. Torí náà ẹ jẹ́ ká jọ kà á. Ẹsẹ̀ kínní wípé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Kí Ọlọ́run tó lè gba ènìyàn, ó ní láti wà ní abẹ́ òjìji rẹ̀. Ó ní láti jẹ́ olóòótọ́ ènìyàn. Ó ní láti jẹ́ ẹni tí ń gbé nínú Ọlọ́run. Ó ní láti sá fún ẹ̀ṣẹ̀. Òun ní ẹsẹ̀ kínní yẹn kọ́kọ́ fi yé wa. Tá a bá wá wo ẹsẹ̀ kejì, ó ní èmi yóò wí fún Ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi. Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Ó túmọ̀ sí pé o ní láti gbẹ́kẹ̀lé Ọlọ́run kó ṣe ààbò àti odi rẹ. Màmá àti bàbá, ṣé ń gbọ́? O ní láti fi ayé rẹ fún, o ní láti fi ayé rẹ fún ẹni tó lè gbà ọ́. Tó bá wo ẹsẹ̀ kẹta, ó ní nítòótọ́ òun ó gbà ọ́ nínú ìkẹ́kọ̀ọ́ àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Òun ló lè gbà wá kúrò nínú ìkẹ́kọ̀ọ́ àwọn pẹyẹpẹyẹ. Òun ló lè gbà wá kúrò nínú ìdánwò ayé yìí. Ó gbọ́ bó ṣe wí ni? Ó ní nítòótọ́ òun ló lè gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Ó ń ṣàìsàn ni, Ọlọ́run ló lè gbà ọ́. Gbọ́, ẹ̀dá ènìyàn ò lè gbà ọ́ là. Ọlọ́run ní kó fi ṣe àgbẹ́kẹ̀lé rẹ. Ẹsẹ̀ kẹrin wípé yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́. Ó túmọ̀ sí pé Ọlọ́run ni aláàbò. Abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ yóò sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta rẹ̀. Ẹsẹ̀ karùn-ún wípé ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán. Kò sí wàhálà kan tí ó lè dé bá ọ
Ní ìgbà tí o bá ti gba Jésù ní olùgbàlà sínú ayé rẹ, tí o fi Ọlọ́run ọ̀gá ògo ṣe àgbẹ́kẹ̀lé rẹ, tó fi ènìyàn lẹ́ran ara ṣe àgbẹ́kẹ̀lé. Ìgbà yìí ló lè rí ìgbàlà ojúlówó gbà. Kì í ṣe àwọn tí wọ́n kàn ń pariwo ìgbàlà tí kò sí òtítọ́ ìgbàlà nínú wọn. Ìgbàlà ń bẹ nínú Ọlọ́run. Inú Ọlọ́run Ísírẹ́lì ni ìgbàlà rẹ wà. Má gbé ọkàn lé ènìyàn. Ẹni bá gbé ọkàn lé ènìyàn láyé, asán ni o. Asán ni. Ènìyàn lè gbà ọ́. Àfi kí o máa bọ̀ nínú Kristi Jésù Olúwa. Ẹnìkan ṣoṣo tó lè gbà ọ́ nù. Ọmọ bíbí Ọlọ́run ọ̀gá ògo àti Ọlọ́run fúnra rẹ̀ tí ń ṣe bàbá. Àwọn ló lè gbà ọ́ kúrò nínú ogun ayé àti ìdààmú. Máa bọ̀ nínú Kristi. Tí o bá ń wá ìgbàlà nínú Kristi ló lè rí ìgbàlà ẹ̀kúnrẹ́rẹ́. Bí Psalm 91 ṣe fi yé wa. Ó ní òun ni yóò gbà wá lọ́wọ́ àjàkálẹ̀ àrùn búburú. Yóò fi ìyẹ́ apá rẹ̀ bù ọ́. Ẹni tí ó lè dáàbò bò ọ́ nìyẹn. Gbà á lónìí, ayé rẹ yóò sì ní ìtumọ̀. Gbọ́ bó ṣe wí nínú ẹsẹ̀ 7. Nígbà tí o bá ti gba Jésù ní Olúwa àti olùgbàlà, ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ rẹ àti ẹgbàrún ní apá ọ̀tún rẹ, ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ. Gbọ́ ẹsẹ̀ 8, ó ní kìkì ojú rẹ ni ìwọ yóò máa fi rí, tí ó sì máa fi wo èrè àwọn ènìyàn búburú. Ìyẹn tí o bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run, tó o ti gbà á pé òun nìkan ló lè gbà ọ́. Nítorí ìwọ, Olúwa ní í ṣe ààbò mi, fi Ọlọ́run ṣe ààbò rẹ. Ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ. Nígbà tí ìwọ bá ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ, ó ní búburú kan yóò ṣubú lù ọ́. Bẹ́ẹ̀ ni àrùn kárùn kì yóò súnmọ́ ilé rẹ. Nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ láti pa ọ́ mọ́ ní ọ̀nà rẹ gbogbo. Olúwa yóò wá máa pa ọ́ mọ́ ní ọ̀nà rẹ gbogbo. Òun nìkan lólùgbàlà. Ẹni tí ó lè gbà ọ́ ni. Fi ayé rẹ fún Jésù. Má sáré kiri mọ́. Má wá ìgbàlà lọ síbi tí ò sí ìgbàlà mọ́ o. Ìgbàlà rẹ ń bẹ nínú Jésù. Fi ayé rẹ fún, yóò sì gbà ọ́ là. Gbọ́ ẹsẹ̀ 12. Ó ní àwọn áńgẹ́lì òun yóò gbé ọ sókè ní ọwọ́ wọn. Wà wá di ẹni ìgbéga. Ayé rẹ á wá kúrò ní ojú kan. Wọ́n ní àwọn áńgẹ́lì yóò gbé ọ sókè ní ọwọ́ wọn. Kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Ìwọ yóò kọjá lórí kìnìún àti pamọ́lẹ̀. Ẹgbọrọ kìnìún àti ejò ńlá ni ìwọ yóò fi ẹsẹ̀ rẹ tẹ̀ mọ́lẹ̀. Nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi. Gbọ́, nítorí tí ó fẹ́ràn Ọlọ́run. Nítorí náà ni èmi yóò ṣe gbà á. Èmi yóò gbé e lékè nítorí tí ó mọ orúkọ mi. Òun yóò pe orúkọ mi, èmi yóò sì dá a lóhùn. Èmi yóò pẹ̀lú rẹ̀ nínú ìpọ́njú. Èmi yóò gbà á. Gbọ́, Ọlọ́run ló lè gbà ọ́. Èmi yóò sì bu ọlá fún un. Ọlọ́run yóò bu ọlá fún ọ ní ìgbà tí o bá ti jókòó ní ibi ìkọ̀kọ̀ rẹ̀, tí o sì ń gbé
ní abẹ́ òjìji Olúwa. Gbọ́ bó ti wí, ẹsẹ̀ tó kẹ́yìn, ó ní ẹ̀mí gígùn ni èmi yóò fi tẹ́ ẹ lọ́rùn, èmi yóò sì fi ìgbàlà mi hàn ọ́. Gbọ́, Ọlọ́run yóò wá fún ọ ní ẹ̀mí gígùn àti àlàáfíà tó ń wá yẹn, oríire tó ń wá yẹn, ìbùkún tó ń wá yẹn, á wá tẹ̀ ẹ́ lọ́wọ́ torí ó ti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ọlọ́run á bu ọlá fún ọ. Ọlá tó ń wá kiri yẹn, inú Ọlọ́run ló wà. Ìgbéga tó ń wá, inú Kristi ló wà. Ẹ máa bọ̀ nínú Ọlọ́run, yóò dára fún ọ. God bless you. Jesus is Lord. Thank you. Wow. Please subscribe to our YouTube channel at OLORUN 30 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kinikinse. God bless you.